wá padà ní 1.3 million. Ẹ ṣé gan. ẹ wò ó ẹ̀yin èèyàn wa Kúnlé Afọ́ọ̀d ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú fídíò tí mo ṣe post tán nísìnyí tí mo ṣe fi hàn yín nísìnyí a ṣe máa fún yín ní àǹfààní láti wo full fídíò náà ṣùgbọ́n o kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí arábìnrin tí wọ́n ń pè ní BISOLA BADMUS ẹ ṣáà mọ̀ wípé ó ti pẹ́ tí àti rí ìgbẹ̀yìn nínú fíìmù Yorùbá ṣùgbọ́n o nínú fídíò yìí òun la ó ti máa sọ gbogbo nǹkan tí ó wà nídìí ọ̀rọ̀ náà a ó máa tú pẹ̀pẹ̀ nídìí ọ̀rọ̀ náà a ó máa sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà ṣùgbọ́n o kí a tó tẹ̀síwájú tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Èdùmàrè Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi lónìí ìròyìn jẹ́ wípé arábìnrin tí wọ́n pè ní BISOLA BADMUS ó ti ń bátù pẹ̀lú brain tumor láti bí ọdún kan sẹ́yìn arábìnrin yìí tí ó jẹ́ òṣèré tíátà gbajúgbajà òṣèré tíátà ó ti ń bátù pẹ̀lú brain tumor láti bí ọdún díẹ̀ sẹ́yìn báyìí Kúnlé Afọ́ọ̀d òun ló donate 1.3 million naira òun ló donate ẹ̀ through channel rẹ̀ Kúnlé Afọ́ọ̀d TV òun ló donate rẹ̀ fún òun pẹ̀lú àwọn fáǹsì àti àwọn olólùfẹ́ arábìnrin náà. gbogbo àwọn àgbààgbà yẹn ló máa ń rán mi sílẹ̀ ọ̀kọ̀ọ̀kan so àṣàtàná náà àwọn náà tún drop nínú ẹ̀ so iṣẹ́ tí wọ́n rán mi ò ní mo sáré wá jẹ́ yẹn torí mo direct lórí set kan mo láti gba yẹn kí n sáré wá ni so that's 900,000. boko atán so bó ṣe jẹ́ nìyẹn another 400 tí a wọlé later wá padà ní 1.3 million. Ẹ ṣé gan. So gẹ́gẹ́ bá ẹ máa sọ ẹ̀yin fáǹsì wa a máa dúpẹ́ lọ́wọ́ yín náà ni.